pẹ̀lú báwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP People's Democratic Party governors bó ṣe ń fojoojúmọ́ sá kúrò nínú ẹgbẹ́ náà tí wọ́n ń ya lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Atọ́nà ilẹ̀ Oòduà tó jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ní ilẹ̀ Yorùbá wa ń bí eyín olóyè Bọ̀dé Ìbíyìnká George. Bàbá náà má ti sọ̀rọ̀, bàbá tó fẹ́ pé 100 ọdún nínú oṣù tá a wà yìí náà ó ti jẹ́ kó di mọ̀ wípé ẹrù bodò ẹni tí ó wẹ̀nú ẹ̀ ilẹ̀ ń bà, àti wípé kò sí nǹkan tó lè ṣe ẹgbẹ́ òṣèlú PDP nítorí pé igi ìrókò ńlá tí ò lè wó láéláé ní ẹgbẹ́ òṣèlú PDP. Bẹ́ẹ̀ ni olóyè Bọ̀dé George ó tún wá jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láyé yìí tí ó mú òun fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ tóun yóò fi wá lọ wò pé ẹgbẹ́ òṣèlú APC ló tún kàn lọ́rọ̀ òun láti lọ́ọ́ máa darapọ̀ mọ́ láyé. Ẹ rántí wípé láti ọdún 2023 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gba ìjọba, níṣe ni àwọn gómìnà alátakò iná mà ti ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀. Kódà nínú ọ̀sẹ̀ kan ṣoṣo tá a wà yìí, gómìnà méjì nínú ẹgbẹ́ òṣèlú PDP ló kọ̀wé fipò sílẹ̀ nínú ẹgbẹ́ náà. Ìyẹn gómìnà Peter Mbah ti ìpínlẹ̀ Enugu tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí, àti gómìnà Duye Diri ti ìpínlẹ̀ Bayelsa tóun ti fi ìwé sílẹ̀ pé òun ò ṣẹgbẹ́ òṣèlú PDP mọ́, ṣùgbọ́n tó jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí kò tí ì kéde ẹgbẹ́ òṣèlú tó fẹ́ darapọ̀ mọ́ fún gbogbo ọmọ Nàìjíríà. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló máa ń kọ àwọn èèyàn lóminú tí wọ́n fi ń jẹ́ kó di mọ̀ pé ẹgbẹ́ òṣèlú PDP ó ti ń kú lọ, àti wípé pẹ̀lú bí gbogbo àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú náà ó ṣe ti fẹ́ sá kúrò tán tó tún láwọn míì tó ti ń pinnu láti kúrò lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ń bẹ̀, a jẹ́ pé ẹgbẹ́ òṣèlú náà kò ní ọjọ́ ọ̀la mọ́. Eléyìí ló sì jẹ́ kí wọ́n máa wọ́ ọ̀kan lára àwọn ògúnnágbòǹgbò ẹgbẹ́ náà kiri, èèyàn olóyè Bọ̀dé George pé excuse Àtọ̀nà Oòduà kí lẹ rí sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, ṣé ọ̀bùrẹ́dà ìyún ọ̀mbrẹ́là ẹgbẹ́ òṣèlú PDP ò ti wá fàyà tán pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ báyìí lásìkò tí olóyè Bọ̀dé George tó ń fèsì sí ìbéèrè yìí lórí tẹlifíṣàn Channels TV. ìlú ti jẹ́ kó dì í mọ̀ pé kò séwu lóko àfi gìrì àparò. Ó ní lóòótọ́ bí gómìnà Peter Mbah ti ìpínlẹ̀ Enugu bó ṣe kúrò ó ló bà òun nínú jẹ́. Ó ní kò pẹ́ táwọn ṣẹ̀ṣẹ̀ lọ ṣàbẹ̀wò sí táwọn lọ bá a sọ̀rọ̀ pé gbogbo nǹkan tó ń fẹ́, pàápàá ipò akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú PDP tó fẹ́ kó wá látọ̀dọ̀ ẹ̀ àti sí ilẹ̀ Ìgbò, ìpè kó fọkànbalẹ̀ nítorí pé ìpàgọ́ àwọn èèyàn National Convention ó fẹ́ wáyé lóṣù kọkànlá ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àti pé lẹ́yìn ìgbà náà gbogbo nǹkan tí ó bá ń béèrè ni làwọn yóò fún un, ṣùgbọ́n tó ló yà wọ́n lẹ́nu wípé ó ti lọ darapọ̀ mọ́ APC. Olóyè Bọ̀dé George wá ní ìrókò lẹ́gbẹ́ PDP ó ní kì í sì ṣe àwọn gómìnà nìkan ni ló gbé ẹgbẹ́ náà ro. Ó ní lóòótọ́ òpómúléró làwọn gómìnà, ṣùgbọ́n ó jẹ́ kó dì í mọ̀ pé àwọn èèyàn gan ló gbé PDP ró, àti pé ẹgbẹ́ òṣèlú PDP ò lè kú láéláé, tó sì lóhùn fúnra òun ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láyé àti láéláé.